jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹgbẹ́ òṣìṣẹ́. ẹgbẹ́ òṣìṣẹ́ Nàìjíríà sọ́dá bẹ́ẹ̀ àbí ọ̀dà. àlejò wa tòní ti wà níkàlẹ̀. ìgbésẹ̀ tí wọ́n gbé lórí strike tọdún ni wọ́n àgbérú ẹ̀ rí o. ó délé ìwòsàn ó dé náà NEPA. ìjọ wọn ti ń strike ìjọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí kí wọ́n paná. n tẹ́ fi mọ̀ pé ọwọ́ táwọn eléyìí fẹ́ bá wá ọwọ́ tó lágbára nù. ṣé wọ́n ráìtì àbí wọn ò ráìtì ìjọba àpapọ̀ ẹ̀yin aráàlú ṣé àwọn òṣìṣẹ́ ìjọba yẹn tí wọ́n ní wọ́n fẹ́ máa gba almost 500,000 lóṣù ṣé wọ́n ráìtì àbí wọn ò ráìtì. ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó. pé owó oṣù òṣìṣẹ́ tó kéré jù kọ́ máa lọ bí 480-something thousand. dìde lóríṣiríṣi. ṣé wọ́n ráìtì àbí wọn ò ráìtì. ẹ jẹ́ á kọ́kọ́ jọ gbé wò. kẹwàá mú nọ́mbà yìí o. ṣẹlẹ̀ kẹjọ. oko ṣèrò àgbẹ̀dẹ pọ̀ kọ́ta ẹnìkan ní tọ́ba ti dàbá gbogbo ayé ni ọ̀dẹ̀gbẹ́ òṣìṣẹ́ tán. Ọláwọlé ọmọ Olóòtú dé. àwọn òṣìṣẹ́ ń mú mẹ́wàá mọ́ra o àfi tá a bá ń tanra wa jẹ lóko. àfi tá a bá ń tanra wa jẹ lóko ẹgbẹ́ òṣìṣẹ́ ń mú mẹ́wàá mọ́ra o. Paluda láàárọ̀ kọ́ paluda láàrà dá paluda láàárọ̀ bẹ́ńlẹ̀ olúmọ̀kẹ́. ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́ ẹ sọ di wípé ìgbésẹ̀ tí wọ́n gbé ọ̀dà ẹ wá gbọ́ ẹ súnmọ́ di rédíò. láti bí ọdún mẹ́ta sọ́dún mẹ́rin ni wọ́n ti ń jà pé owó tí wọ́n ń fáwọn yìí ọ̀dà ọdún mẹ́ta kí tiẹ̀ ni 2019 láti 2019 ni wọ́n ti sọ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù di 30,000. ẹ wá wo 2019 2020 2021 22 23 24 wọ́n sì pariwo kéékèèké fúnjọba. ìjọba òwò wọn sẹ́ẹ̀kan. ẹ ti dé fún gbogbo wa o. Ọláwọlé. ẹ wá wo nǹkan kan o ntí wá ń káwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láàrẹ̀ o. àlejò wa. ní 1999. kálẹ̀. ó ṣẹlẹ̀ kẹjọ. tí ẹgbẹ́ òṣìṣẹ́ ń gba minimum wage tó kéré jù tí wọ́n pè ní 3,000. ó ṣẹlẹ̀ kẹjọ. ẹni ló wọ́n ń ta ráìsì ń gbà náà. nínú 3,000 yóò jẹun yóò wọkọ̀ lọ bí iṣẹ́ yóò ṣe fàájì. ẹ bá mọ̀ gan ọtí kọ̀ọ̀kan mu gan ó tún mú un bẹ̀. wọ́n fún ilé-ìgbìmọ̀ asòfin gbà náà ní 2.2 billion ní bọ́jẹ̀tì ilé-ìgbìmọ̀ asòfin àgbà. ó ti dé ọmọ. ó ṣẹlẹ̀ kẹjọ. nínú bọ́jẹ̀tì Nàìjíríà nínú bọ́jẹ̀tì. ó ṣẹlẹ̀ kẹjọ. Ọláwọlé ọmọ Olóòtú. èyí tí a fún ilé-ìgbìmọ̀ asòfin gbà náà jẹ́ 2.2 billion. Ọláwọlé ọmọ. ní 2019. today. nígbà ó di year 2000. wọ́n jákè òkè ó di 29.5 billion. Ọláwọlé ọmọ Olóòtú dé. ó ṣẹlẹ̀ kẹjọ. nígbà ó di 2011. wọ́n sọ di 101 billion. nígbà ó di 2018. ó di 139 billion. ìrètí dé fún gbogbo wa. nígbà ó di 2019. ó di 128 billion. ọmọ Olóòtú dé. ó ṣẹlẹ̀ kẹjọ. àlejò wa tòní ti. 2020 128 billion. Ọláwọlé ọmọ. 2021 134 billion. owó oṣù òṣìṣẹ́ ò sì kọjá 30,000 tó wà. nígbà ó di 2022 owó
bọ́jẹ̀tì àwọn aṣòfin lọ sí 139 billion. owó oṣù àwọn òṣìṣẹ́ sì tún wà ní 30,000 ó ti dé ọmọ. nígbà ó di 2023 owó bọ́jẹ̀tì àwọn aṣòfin lọ sí 228.1 billion. ìrírí ńlá. ṣé ẹ rí i pé ṣúgà já owó oṣù òṣìṣẹ́ ò tún kò ní 30,000. nígbà ó di 2024 bọ́jẹ̀tì yẹn fò fẹ̀rẹ̀ ó lọ sí 344.8 billion. wá mú nọ́mbà yìí. owó oṣù àwọn òṣìṣẹ́ sì tún wà ní 30,000 náà. ti dé fún gbogbo. àwa ni bíwájú ọba ṣe lọ ẹ̀yin a máa ṣe padà sí kí ló dé. ẹ jẹ́ àwa jọ gbé wò. ló ń 30,000 naira jẹ́ ní ìsìn $100 ní ìsìn bíi 150,000 ní. èyí tó ń sọ fún wa wípé òṣìṣẹ́ tí ń gbowó oṣù tó kéré jù ó gba $50 lóṣù. ṣé ẹ rí i pé worst ìṣirò owó oṣù òṣìṣẹ́ lóṣù bíi $30. ẹ rí i pé ọ bàlùmọ̀. ó ti dé ọmọ olóòtú. kò tiẹ̀ tó $30. $30 ẹ ṣírò rẹ̀. that's 1,500. ìrírí ńlá. owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ní Nàìjíríà. jílẹ̀ ìtàn ti dé lóríṣiríṣi. owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ní Nàìjíríà. kẹwàá mú nọ́mbà yìí. kò tó 25,000 kò tó $25. retí dé ó ti dé fún ọgbọ̀n ọjọ́. wa o. $25 fọ́gbọ̀n ọjọ́. wọlé ọmọ olóòtú dé. ebi téèyàn bá ti ń ṣiṣẹ́ ìlú òyìnbó tí wọ́n bá ń fún $25 ìdè olóòtú dé. lọ́sẹ̀ ìjọba abẹ ni ó lọ mú wọn bẹ̀. ó tiẹ̀ sí àgbà $25 ńgbà tí oorun ọmọ kùn. Kola wọlé. níbi tó o bá wà nílùú òyìnbó tó bá worst jù báyìí tòní ti wà ní. ó kéré pin ọmọ gba bíi $7 to $10 per hour. ọmọ olóòtú dé. èyí tó ń sọ pé $25 yẹn tí wọ́n bá ń fún ọ lójúmọ́ nílùú òyìnbó wọ́n tún yàn ọ́ jẹ ni. ẹ wá gbọ́ o ìyàtọ̀ ń bẹ o. lóòótọ́ bá a ṣe ń ra ráìsì ń bí làwọn náà ń ra ráìsì ń lu èèbó. àwọn nǹkan amáyédẹrùn ò sí níbí ó sì wà ń lu èèbó. ó ti dé ọmọ ọlọ́. ẹ tún gbé lórí kinní kan owó ilé tó bá kéré jù nílùú èèbó náà o. ọmọ olóòtú dé. tó bá kéré jù lọ́sàn £50. ilá iṣẹ́. ọ̀sán £50 lọ́sẹ̀. tẹ́lẹ̀ £50 sì wà báyìí. ilé ìtàn. wọ́n fi wò gbà táwa máa rẹ́ǹtì ilé káàkiri. bí ìṣẹ̀lẹ̀ kẹjọ. wá kẹwàá mú nọ́mbà yìí o. £50 yẹn. ìrètí dé. ọ̀fẹ́ tówó tẹ́lòmíì ń san lóṣù mẹ́ta. wá o. ìṣẹ̀lẹ̀ kẹjọ. àbóṣù mẹ́fà ń bì. láwọlé ọmọ olóòtú dé. ìṣẹ̀lẹ̀ kẹjọ. apátaba pàtàbà ntí èyí ó wà wí ni wípé a yan àwọn òṣìṣẹ́ yìí jẹ o. bí ọ̀rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ ká jọ wò ó a yan àwọn òṣìṣẹ́ yìí jẹ o. ibì kan náà la ti ń ra ráìsì ibì kan náà la ti ń ra ẹ̀wà ibì kan náà la ti ń ra gààrí ibì kan náà la ti ń wọkọ̀ a yan àwọn òṣìṣẹ́ yìí jẹ. ìjọ wọn bá sì ń pé súnsọ̀n tọmọ bá súnkan ògiri yóò yíjú padà o. yóò yíjú padà irú ẹ̀ làwọn òṣìṣẹ́ ní rárá fi sáǹpù rẹ̀ hàn jọba wọn. wọ́n ní ní táwọn gbé lọ́hùn pé àwọn kọ́kọ́ síraró fún ọjọ́ 5 káwọn fi parí mítìnì pẹ̀lú ìjọba bí ìjọba bá fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ yọ dá wọn lóhùn bí wọn ò bá fẹ́ kí àwọn ó ṣiṣẹ́ mọ́
tọ́ ọwọ́ ìjọba ni ó ti wá. nínú tí yóò ní ewu tí àwọn òṣìṣẹ́ yìí bá daṣẹ́ lẹ̀ ẹnu wọn ti kò báyìí o.